àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn wọ ìlú kútà bí olówú ṣe pé 100 ọdún. ìlú ìṣẹ̀ǹbáyé kútà ní ọjọ́ àìkú sannde gba òbítíbitì àwọn gbajúmọ̀ bí olówú ti kútà ọba dókítà ahmed adékúnlé mákàmí oyèlódé con tẹ́gbọ̀sùn kẹta ṣe gba àwọn ọ̀tọ̀kùlú jákèjádò ilẹ̀ nàìjíríà lálejò bí wọ́n ṣe wá bá ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ 100 ọdún. Lára àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn tó péjú síbẹ̀ ni a ti rí ààrẹ àná fún orílẹ̀-èdè nàìjíríà olóyè olúṣẹ́gun ọbásanjọ́, gómìnà adeleke, ọọ̀ni ti ilé-ifẹ̀ buratai oyinlọ́lá, emir ti biu àti àwọn mìíràn ló wà níkàlẹ̀. ọba ahmed ní inú òun dùn láti gba àlejò àwọn ènìyàn wọ̀nyí níbi ayẹyẹ 100 ọdún tí òun ṣe. ilé ìgbàlejò Marquee Tent tí ìnáwó náà ti wáyé ló kún fún ogunlọ́gọ̀ èrò tí olórin gbajúgbajà onífújì nni adéwálé àyùbá sì forin dá wọn lárayá. Kò ní jù báyìí lọ fún ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Ká fìre pàdé o. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.